kábíyèsí Elédùmarè ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba ṣèkámákù tó Elédùmarè àṣìbàrẹ̀ o Ifá olókun àsọ̀dáyọ̀ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sùn ọ̀ṣẹ́ òpìtàn fẹ̀ ará adó ẹ̀wí ará Èkìtì ẹ̀fọ̀n ará àwọn ọ̀nà bí ojúmọ́ rere ti mọ́ wá sílé ayé Egúngún Olúfẹ̀ tí sánmọ́rìwò pàpò àṣìbàrẹ̀ torí Ifá òun ló lọ́jọ́ èní kò fún wa ní ọjọ́ gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún gbogbo ẹ̀yin wa tí ẹ̀ ń bá wa bọ̀ láti bí ìjẹta lórí ìkànnì Ìṣẹ̀ṣẹ̀dọ̀tun Aláàfin Àṣàyí náà ni o èyí tí ò pé méjì jákèjádò gbogbo àgbáńlá ayé níbo náà la wà níbi ọdún bàbá wa olóyè Ìfádàrè Adétúnjì Òkìkí Ifá ibẹ̀ náà la wà báyìí èní ni ayẹyẹ àṣekágbá ọdún tí ẹ bá wo ẹ̀yìn mi ẹ ó rí i pé àwọn àlejò tí ń dé ní Old Ọ̀yọ́ National Park ni wọ́n ń pè bí wọ́n á máa pè ní ọgbà ẹranko a ti wà ń bẹ̀ báyìí oríṣiríṣi àwọn àlejò tí ń dé tí àwọn èèyàn ti ń jẹ tí wọ́n ti ń mu bákan náà àwọn tí ó fèrè dá wa lára yá wọ́n ti ń débí gbogbo àwọn òṣìṣẹ́ ọba orin King Dr. Saheed Òṣùpá wọ́n ti wà ń bí oríṣiríṣi àwọn àlejò lọ́balọ́ba níjòyè ni wọ́n ti wà ń bí ẹ má jẹ́ kí wọ́n gbòkò lọ ní olóró kí n má bá ọ̀rọ̀ náà lọ́wọ́ ná gbogbo bí iṣu ó ṣe kún àti bí ọ̀bẹ ó ṣe bẹ́ gbogbo ẹ̀ á jẹ́ kí ẹ̀yin èèyàn wa kí ẹ rí lórí ìkànnì Ìṣẹ̀ṣẹ̀dọ̀tun ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá wa ká lọ báyìí ẹ máa wo Ìṣẹ̀ṣẹ̀dọ̀tun ibẹ̀ lẹ́yìn tí gbogbo ohun tí ó ń lọ nípa ọ̀rọ̀ àṣà àti ìṣẹ̀ṣe àtù àbà eré.